òní ní ọjọ́ kìíní oṣù ìbẹ̀rẹ̀ láti mọ tí ó ṣẹlẹ̀ lópin ìbẹ̀rẹ̀ gangan ní ìpìlẹ̀ òní ní ọjọ́ kìíní ní oṣù kẹfà ẹnìkan sàmí agbára tó tó bá ní rìnrìn àjò agbára tó tó sin ní rìnrìn àjò agbára tó tó tì ní lẹ́yìn fún ìrìn àjò bẹ́ẹ̀ bá sàmí o ayé mi àti ẹgbà. àmì ni ká ṣáà máa ṣe torí àdúrà ló ń gbà agbára kì í gbà ní àkókò yìí lórílẹ̀‐èdè yìí tá a bá ti ń gbọ́ ìró àdúrà ní orúkọ Jésù ẹ ṣáà máa ṣàmì pẹ̀lú ìgbàgbọ́ wa mú wa lára dá o bẹ́ẹ̀ ni nítorí ẹ bá mi pín fídíò ẹ jẹ́ kó lọ viral gan-an a nílò àdúrà o a nílò àdúrà olódodo ó ń ṣiṣẹ́ agbára bẹ́ẹ̀ ni Bíbélì sọ àdúrà ò ní ṣe tiwa tí oríwọ̀ ò ní kọ́ àdúrà ó yá ẹ já tẹ̀síwájú. ayé mi àti ẹgbà ayé mi àti ẹgbà láìsí agbára òfò ni ènìyàn láìsí agbára asán ni ènìyàn láìsí agbára òlé ni ènìyàn láìsí agbára kò sí àtìlẹ́yìn láìsí agbára kò sí ìrànlọ́wọ́ láìsí agbára kò sí àánú láìsí agbára kò sí bákọ̀ láìsí agbára kò sí ẹ̀yìn ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí agbára tó tó rìn ìrìn àjò tó tó tini lẹ́yìn ìrìn agbára Jésù ní tẹ́bẹ̀ bó o bá sàmì ayé rẹ bá ìtò fi kọjá níbi táwọn kò ti lè kọjá ìtò fi rìn níbi táwọn kò ti lè rìn ìtò fi sọ̀rọ̀ níbi àwọn kò ti lè sọ̀rọ̀ ìtò fi lẹ́nu ọ̀rọ̀ níbi tí àwọn kò ti lè lẹ́nu ọ̀rọ̀ agbára ní jẹ́bẹ̀ ó yẹ gbà ó sàmì ó yẹ gbà ọ̀gá mo gbàdúrà fún ọ ohun tó fi dẹni ìtẹ́wọ́gbà níbi tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ ohun tó fi pàṣẹ níbi wọ́n ti sọ ọ́ dẹrú ohun tó fi lọ náwó níbi o ti ní agídí tẹ́lẹ̀ ohun tó fi wà níwájú níbi wọ́n ti fi ọ́ sẹ́yìn lánàá ọ̀gá sọ máa sàmì agbára ní ń jẹ́bẹ̀ ó yẹ gbà 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 ọ̀gá ẹni agbára lànà fún ní orin ọ̀nà tó là ẹni agbára ò lànà fún òlé gbarú bẹ̀ nítorí kí fáárà ò ṣègbè ni pé kì í ṣe agbára tiẹ̀ ló lánà Ọlọ́run ni wá ń bí ó bẹ́fọ̀n lábàtà ó béèrè tó mu ṣé kí ẹ̀ kí náà ń pè báyìí náà sọ́mi ló mú kú ni ibi tí ò sọ náà tẹ́lẹ̀ ó sì rí ọ̀nà ń bẹ̀ ojú rí òfò pé nǹkan ló ṣẹlẹ̀ ń bí ó béèrè pé kí ló ṣẹlẹ̀ fíìmù wọlé ti náwó ń bí fáárà ò mọ̀ pé agbára kan ti ṣiṣẹ́ wọ́n sì lépa wọn àwọn dìdì ni wọ́n wọ́tọ̀ wọn láàrin omi ẹ wọ́tọ̀ àwọn èèyàn lọ láàrin omi bóò lẹ́sẹ̀ mọ̀ tó mi ṣe pé yàgbọ́n gbọ́ yìí àti kẹ̀kẹ́ rẹ̀ àti ẹlẹ́sìn rẹ̀ ó sì ṣe ní ìgbà ìṣọ́ òwúrọ̀ Ọlọ́run bojú wọn pé àbí nǹkan ṣe yìí ni láàrin ọwọ́ iná yes ó pa wọn láyà dànù níbi tí ò ti sọ́nà tẹ́lẹ̀ níbi tí ò ti sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ agbára Jésù ó bọ̀ ọ́ lànà and that is why when the power of God opens way for you no man can close it. tí agbára Ọlọ́run bá tápò ńlọ́lá tí ìbá sọ gbọ́n ara rẹ ló lò tó lu jìbìtì tó fi ní nǹkan kan bẹ́ẹ̀ bí agbára Ọlọ́run ni kìíní ò lè drop bẹ́ẹ̀ bí agbára Ọlọ́run ni ṣe pé wọ́n fẹ́ wọ́tọ̀ lé wọn lọ wọ́n fẹ́ wọ́tọ̀ lé bọ́sẹ̀ ńlọ Ọlọ́run nínú èmi mo ṣe lè kì í sẹ́yìn ẹ̀wá yín tí màá fi jẹ́ ẹ̀mọ̀ ni ó sì sà fúnra Ọlọ́run agbára rẹ̀ ó sì mú kí omi ẹ̀ ṣe kí ni omi kó padé padà àti Fáráò àtàwọn ọmọ ogun àti kẹ̀kẹ́ ó yẹ kẹ̀kẹ́ wọn wọ́n sì wọ́ túrú àwọn Íjíbítì wípé àwọn dìde wọ́n sì fẹ́ sá ẹja sá wà láti dé o. nítorí tí Olúwa ń bẹ̀rẹ̀ àwọn ará Íjíbítì jà fún wọn Olúwa wí fún Mósè olùmọ́tò pé na ọwọ́ rẹ padà sókun yẹn kí omi kó lè padà ẹni sábọ́kùnmi tó gbẹgbà láyé Olúwa máa kọjú ìjà sí Olúwa máa kọjú ìjà sí Olúwa máa kọjú ìjà sí Ọlọ́run kọjú ìjà sí wọn agbára Ọlọ́run ni wọ́n ń gbé bẹ́ẹ̀ pé ńgbẹ́ bá ń la omi kọjá mo máa pẹ̀lú yín ńgbẹ́ bá ń la omi kọjá àti láàrin odò omi odò tẹ́ bá ti ń la odò kọjá bẹ́ẹ̀ bá ń la omi kọjá kò sí tí ó ṣe yín tó lè dojúkọ wọn ní borí rẹ̀ iye ogun tí ìbá dojúkọ ẹ Bíbélì wípé wọ́n lé yín ní ọ̀nà kan wọ́n máa padà sá ní méje ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí bí ogun ìbá ṣe gbóná tó lóṣù kẹfà bẹ́ẹ̀ bá sàmì ogun ò ní borí ilé 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 ogun ò ní
fine gbogbo yín ti kọjú ẹ ti sùn ẹ ti kọjú síbi kan náà ẹ ti rò pé bí báyìí lógún ti ń wá so our mú everybody focus sí ọ̀nà yẹn on our focus bá a ṣe focus whereas ibi ogun tí wọ́n ti ń plan mi so lórí focus wa yẹn agenda tí wọ́n fẹ́ ṣe wọ́n tún pick up màá yá dàbá sọ̀rọ̀ wo bí agbára Jésù tí ogun òfin ní wọlé mi àti ẹ agbára Jésù tí ogun òfin ní wọlé mi àti ẹ bó o bá sàmì agbára yẹn wọ ara rẹ ẹ má sùn bí kan náà ẹ kọ rí bí kan náà jàre àwọn èèyàn ti kọ Ọlọ́run sílẹ̀ orílẹ̀-èdè ti kọ Ọlọ́run sílẹ̀ wọ́n ti kọ iṣẹ́ rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ ìlànà rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ òfin rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ ipá rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ mímọ́ rẹ̀ sílẹ̀ kí wá ló kù àwa kọ rí bí kan náà àwa sùn bí kan náà ọ̀gá ogun ń bọ̀ o bẹ́ẹ̀ ni sà torí bí a ti kọrí síbi kan náà ibi tá a kọjú sí ibẹ̀ kọ́ ni ogun ti wá ìgbà tẹ́ ẹ wá kọjú síbẹ̀ yẹn wọ́n ti ń plan mi fún àwọn tí ń plan lọ́wọ́lọ́wọ́ ẹ kàn gbọ́ ni ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí ní ìlú sí ìlú ní àdúgbò sí àdúgbò bẹ́ẹ̀ bá sàmì Olúwa paná ìjì yẹn Olúwa paná ìjì yẹn Olúwa paná ìjì yẹn Olúwa paná rẹ̀ 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 Olúwa
agbára tí kò ní yọ lọ́wọ́ ogun gbogbo lọ́wọ́ ewu gbogbo bẹ́ẹ̀ bá sàmì lórúkọ Jésù agbára yẹn wọnú ayé agbára yẹn wọnú ẹ wọnú ẹ wá wọnú ẹ wá wọnú ẹ agbára 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 ìgòkè lọ sọ́run rẹ̀ agbára májẹ̀mú àgbélébù ẹnìkan sàmì lórúkọ bàbá tọmọ tẹ̀mí máa gba agbára yẹn báyìí mo ní kó gba agbára yẹn gba agbára yẹn báyìí gba agbára yẹn báyìí gba agbára yẹn báyìí gba agbára yẹn báyìí gba agbára yẹn báyìí. fún orílẹ̀-èdè Ọlọ́run nítorí orúkọ rẹ̀ jẹ́ kí orílẹ̀-èdè gba àlàáfíà nítorí orúkọ rẹ̀ gbogbo ẹni wà lórí afẹ́fẹ́ tí ń wò ó ẹ make sure pé bó bí ò tiẹ̀ ju ẹ̀kan lọ bí ò tiẹ̀ ju ẹ̀méjì lọ bí ò tiẹ̀ ju ẹ̀mẹ́ta lọ ẹ share fún ẹnìkan kí àjọgbà ẹ ké gan ẹ jọ bí ò ju ẹ̀kan lọ bí ò ju ẹ̀méjì bí ò ju ẹ̀mẹ́ta ẹ share rẹ̀ fún ẹnìkan torí pé agbára ń bẹ nínú àdúrà. Sátánì plan pé fine gbogbo yín ti kọjú ẹ ti sùn ẹ ti kọjú síbi kan náà ẹ ti rò pé bí báyìí lógun ti ń wá so our movement for the focus sí ọ̀nà yẹn on our focus bá a ṣe focus whereas ibi ogun tí wọ́n ti ń plan mi so lórí focus wa yẹn agenda tí wọ́n fẹ́ ṣe wọ́n tún pick it up màá yá dàbà sọ. ẹ má sùn bí kan náà ẹ kọ rí bí kan náà jàre. àwọn èèyàn ti kọ Ọlọ́run sílẹ̀ orílẹ̀-èdè ti kọ Ọlọ́run sílẹ̀ wọ́n ti kọ iṣẹ́ rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ ìlànà rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ òfin rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ ipá rẹ̀ sílẹ̀ wọ́n ti kọ mímọ́ rẹ̀ sílẹ̀ kí wá ló kù àwa kọ rí bí kan náà àwa sùn bí kan náà ọ̀gá ogun ń bọ̀ o bẹ́ẹ̀ ni sà torí bí a ti kọrí síbi kan náà ibi tá a kọjú sí ibẹ̀ kọ́ ni ogun ti wá ìgbà tẹ́ ẹ wá kọjú síbẹ̀ yẹn wọ́n ti ń plan mi fún àwọn tí ń plan lọ́wọ́lọ́wọ́ ẹ kàn gbọ́ ni ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí ní ìlú sí ìlú ní àdúgbò sí àdúgbò bẹ́ẹ̀ bá sàmì Olúwa paná ìjì yẹn Olúwa paná ìjì yẹn Olúwa paná ìjì yẹn Olúwa paná rẹ̀ 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 Olúwa
tán Olúwa nítorí orúkọ rẹ mú àlàáfíà débò orílẹ̀-èdè yìí tí ó ṣẹlẹ̀ yìí Ọ̀yọ́ state ní ti ń ṣẹlẹ̀ o Ògbómọ̀ṣọ́ ńlẹ̀ ń bẹ̀ yẹn ni o tí ìlé mọ́ bẹ̀ kọjá every time tá a bá ń lọ Ìlọrin Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn ni o tí ò lé Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn ni o hallelujah ẹ ti sùn hallelujah Ògbómọ̀ṣọ́ ń bí ìṣẹ́jú mélòó ló kù dé Ìbàdàn
How many minutes? You have 50 minutes. Ẹgbẹ́ wa ní nǹkan tí ṣẹlẹ̀. Gbogbo yẹn kò lè ń bí nǹkan tí ṣẹlẹ̀ tẹ́yìn o mọ̀. Bẹ́ẹ̀ni, ó yà Èkó náà ń bẹ̀ Ọ̀ṣun rè, Iléṣà náà lọ́ọ̀kan, gbọ̀ngàn rè, ẹ ti sùn, Abẹ́òkúta náà ń bì. Ìṣẹ́jú mélòó ni bẹ̀rẹ̀ síra wọn? Àníbi tá ẹ fojú sí ẹ kó lórí ẹ̀. Òpin sáà fojú sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Bó ẹ ké gan, ẹ ké níbi tí ẹ wà. Ẹ máa pariwo Olúwa nítorí orúkọ rẹ̀. Mú àlàáfíà dé bá orílẹ̀-èdè. Mú dé bá ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìdàpọ̀ orílẹ̀-èdè àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí orúkọ rẹ̀, mú àlàáfíà dé bá orílẹ̀-èdè. Mú àlàáfíà dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yá àdúrà. Ohun tí mo gbọ́ ni pé màá la ọ̀nà lóṣù. Ibi tí ò ti sọ́nà yẹn, ẹnìkan gbọ́ mi, ẹnìkan sàmí, ẹnìkan gbàgbọ́. Níbi tí ò ti sí ọ̀nà lóṣù yìí, bẹ́ẹ̀ ṣe sàmí tó le, Olúwa la ọ̀nà níbẹ̀. Màá la ọ̀nà ní Agídí, màá mú odò jáde. Kò tí ẹ̀ ṣe mú mi jáde, odò ló pè kí somi. Torí ẹgbẹ̀rún ọdún tí odò ti wà, wọ́n lọ máa ń pọn mi ní odò. Omi a máa tán, odò kì í tán, odò kì í gbẹ. Ẹnìkan sàmì, kí nìdí tó dò ṣe gbẹ? Odò ní orísun ńlá tí sun omi jáde. Bẹ́ẹ̀ lọ pọn omi láti inú odò. Bẹ́ẹ̀ bá wá pọn gbogbo omi yín náà, ẹ bá pọn kalẹ̀ púpọ̀ ẹ lò tán náà ni. Ẹ tún wá padà síbi odò. Ó ní màá mú odò jáde. Ta ló fẹ́ odò ń bì? Ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí. Odò tí kì í gbẹ. Odò tó ní orísun ńlá. Lórúkọ Ọlọ́run gbẹ fẹ́mi. Abájọ tí odò máa la ọ̀nà ní Agíjù. Àti odò ní aṣálẹ̀. Òun làwọn olódò fi máa ń sakọ. Ẹni bá ti ní kànga ọmọ ẹgbẹ́ à ń ti kànga wa ní aago 6, so ó di aago 8 àárọ̀ ká tó sí. Kí nìdí? Wọ́n ní odò lọ́dọ̀. Kí nìdí akọ wọn ní orísun tí ń sun sínú odò. Olómi àgbéke sẹ́nu ọ̀nà. Ẹlòmíì ò tókè láti aago 4. Ó túmọ̀ sí pé wọ́n ti rí ìrànlọ́wọ́ ńlá kéékèèké ni wọ́n rí. Wọ́n wá tókè sẹ́nu láti aago 4. Wọ́n wá tó wálé mi mú number 1, ìwọ mú number 2. Instead kan pray fún odò. Wọ́n sì ń pọn mi lọ́wọ́ olódò. Olódò àmọ́ sọ pé mo ti sí kànga o. Ó yẹ wá pọn ní ju 1 hour lọ o. Èmi ò fẹ́ rú ayé bá mọ́. Mi ò fẹ́ rú ayé bá mọ́. Ẹnìkan sàmí. Odò tí kì í gbẹ. Odò tó ní orísun ńlá. Bó o bá sàmì ọ̀dọ̀ rẹ la gbẹ sí. Mo ní ọ̀dọ̀ rẹ la gbẹ sí. Ọ̀dọ̀ rẹ la gbẹ sí. Ọ̀dọ̀ rẹ la gbẹ sí. Lórí ànúgbà. 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 Oṣù kẹfà. Ilẹ̀kùn àánú máa ṣí. Oṣù kẹfà ilẹ̀kùn àánú máa ṣí. 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 Ìkọlù rẹ yóò padà. Ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Orílẹ̀-èdè yìí ìsinmi dé bá. Nàìjíríà ìsinmi dé bá. Ọ̀yọ́ state ìsinmi dé bá. Àlàáfíà dé bá. A kì yóò rí wàhálà. A kì yóò rí dààmú. Ilẹ̀ fẹ́ ní oṣù iná. Ó yẹ béèrè tẹ̀fẹ́. Ilẹ̀ fẹ́ lóṣù. Ẹ béèrè. Ohun tó fẹ́ o lè kọ sábẹ́ kọ́mẹ́ǹtì. Ohun tó fẹ́ o lè kọ síbẹ̀. O lè bá Ọlọ́run sọ̀rọ̀. Kọ síbẹ̀. Kó o dẹ̀ máa retí ìdáhùn nípa oore ọ̀fẹ́ Jésù. Nípa agbára Jésù. Kí ló fẹ́ lóṣù? Ẹ béèrè. Àyàdàbà ṣálí àdàbà.